mo kí gbogbo ọmọ kóòtù òjèrè jákèjádò àgbáláyé ẹ̀yin olólùfẹ́ mi mo mà kí yín o mo tún ní kí n tún mú wá fún yín ní bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ní pàtàkì ní ilẹ̀ yorùbá wa ní ilẹ̀ oòdùà tí ẹ bá wo àná mo fún wa ní update kan lórí bàbá àjẹsà wípé wọ́n ti fílẹ̀ ní àkóló àwọn ní kirikiri pé wọ́n ti fi arákùnrin yìí lẹ̀ ẹ̀yin ènìyàn mi láti àná yìí ní ìdùnnú tí ń ṣubú láyọ̀ bàbá àjẹsà náà fún ara wọn wọ́n sọ wọ́n ti sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ náà ni àwọn olólùfẹ́ wọn kan kóra wọn jọ báyà lórí wọn kóra wọn jọ sórí TikTok bẹ́ẹ̀ ni wọ́n ń dúpẹ́ ni wọ́n yin olódùmarè lógo arákùnrin kan tí ẹ̀ ń bẹ nínú fídíò tẹ́ fẹ́ wò yìí tó ní àsọtẹ́lẹ̀ tó ń sọ sínú ayé bàbá àjẹsà òun ló padà ṣẹ o ẹ̀yin èèyàn mi máa fẹ́ kẹ́ farabalẹ̀ kẹgbóhùn lẹ́nu bàbá àjẹsà fún ara wọn kódà àwọn aráabí gan wọ́n tún invite bàbá àjẹsà wọ́n tún pe bàbá àjẹsà tí wọ́n bá bàbá àjẹsà sọ̀rọ̀ kí ni bàbá àjẹsà sọ fáwọn ènìyàn wọ̀nyí ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ dáadáa bó bá ṣe ń lọ náà la máa mú wá torí pé a sọ fún yín wípé kẹ́ subscribe sórí ìkànnì yìí nítorí pé bó bá ṣe ń lọ pátápátá la máa mú wá fún yín ẹ̀yin èèyàn mi jẹ́ ká tó jọ wo fídíò yìí ṣùgbọ́n ká tó wò ó èmi àrólé ọmọ bàbá 1010 ọmọ olúmọ ìkọba lọ́la JP èmi náà kí bàbá àjẹsà wípé wọ́n kú oríire o torí pé nígbà tí wàhálà yìí ṣẹlẹ̀ mo tọpinpin láti mọ̀ bóyá báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ṣùgbọ́n ohun táwa náà rí ni pé setup ni ọ̀rọ̀ yìí jẹ́ fún bàbá àjẹsà nígbà tí àwa náà tá a ṣe investigation wa lórí ọ̀rọ̀ náà ẹ̀yin èèyàn mi bàbá àjẹsà ti sọ̀rọ̀ sókè ẹ já gbọ́ nǹkan tí bàbá àjẹsà sọ àtàwọn ènìyàn tí wọ́n bá bàbá àjẹsà tí wọ́n bá tí wọ́n kí kú oríire ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ ẹ bá mi wo fídíò yìí. àgbàṣe mo ti jáde o mo ṣe jáde náà ni tó mo ṣe fẹ́ kúrò níbẹ̀ mo wá èèyàn tó máa fẹ́ wábi tí màá lọ so mo ní kí n sọ fún yín ìṣègùn ẹ̀kọ́ àdúró tí ojú òní tí yín ṣègùn òun àpè yín tó lórí jẹun fọ́ mi fẹ́ wábi tí mo tẹ̀tẹ̀ kọ́kọ́ lé ọ̀lẹ́ lásìkò ṣègùn thank you. a máa kórìíre náà. adúpẹ́ lọ́wọ́. bọ́lá mi bọ́lẹ̀ wà. adúpẹ́ fọlọ́run. Kazeem ló ń sọ̀rọ̀ àti Taofik. adúpẹ́ fọlọ́run. mi sì lè rí ní báyìí mo kẹ́ lọ tọ́jú ara mi mọ́. alhamdulilayi. Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. ẹ ra sà. a kú etígbọ̀ ti bàbá àjẹsà ọ̀gbẹ́ni Lánrè Omiyinka tí wọ́n sọ pé wọ́n ti dá sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n lẹ́nìí àwa náà ti pè é a ti bá a sọ̀rọ̀ ṣùgbọ́n tó sọ fún wa náà ni pé wọ́n ti fòun lẹ̀ òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n òun fẹ́ lọ tọ́jú ara wọn ṣáájú àsìkò yìí ohun tí ẹ sọ fún wa náà ni pé ohun tí Ọlọ́run fi hàn yín ni pé wọ́n á fi ọkùnrin yìí lẹ̀ lọ́dún yìí sà kọ́ tẹ́ sọ nìyẹn nígbà náà lọ́hùn bó ti ṣe á rí yìí kí lẹ fẹ́ sọ kí lẹ rí sọ sílẹ̀ sà. mo ti sọ pé kí wọ́n fàdúrà náà lọ́wọ́ fáwọn náà fàdúrà ara mi gbà nígbà tí bàbá àjẹsà náà wà lẹ́wọ̀n náà a jọ sọ̀rọ̀ èmi sọ pé kó gbàdúrà pé wọ́n fi sílẹ̀. ìgbà tí bàbá àjẹsà wà lẹ́wọ̀n a jọ sọ̀rọ̀. ó bá yín sọ̀rọ̀. mo dẹ̀ sọ pé kó bẹ́ẹ̀ ni èmi àtúnjọ sọ̀rọ̀. mo dẹ̀ ní kó gbàdúrà àwọn àwẹ̀ tí mo ní kó gbà kó fọkàn balẹ̀ pé wọ́n fi sílẹ̀ pé kò ní gbogbo wọn yọ pé a bọ́ kó nú ẹ̀. bẹ́ẹ̀ pẹ́ lọ́dún yìí náà ni kò pẹ́ sẹ́ interview mi tí mo sọ pé ó máa ránú gbà. ni wọ́n fi sílẹ̀ kódà ẹ lè repeat àwọn ibi tí mo ti sọ yẹn padà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so nǹkan tọ́lọ́run sọ nìyẹn Ọlọ́run tiwa kì í ṣe Ọlọ́run fake. ǹjẹ́ ìgbà tí ọ̀rọ̀ wa rí báyìí sà gbàtọ́rọ̀ rí báyìí sà kí lẹ fẹ́ sọ fún bàbá àjẹsà ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà gẹ́gẹ́ bí ìlọsíwájú ṣe ẹ̀fẹ́ túbẹ̀ tí máa bá mi ìyá tó túbọ̀ wọn máa ṣẹlẹ̀ ní ayé ẹ̀ ni kó di òpó Ọlọ́run mú kó di òpó Ọlọ́run mú ṣé à ń gbọ́. àwọn bí ìyá wọn bí wà. bẹ́ẹ̀ ni lẹ́yìn ẹ̀ ìyanu ńlá ló máa ṣẹlẹ̀ fún tó bá di òpó Ọlọ́run mú.
tó kó dẹ̀ máa dúpẹ́ nígbà gbogbo ó jẹ́ kí ọpẹ́ kó pọ̀ jù bẹ́ẹ̀ wọn lọ bó ṣe jáde ọpẹ́ ni kó máa ṣe fún Ọlọ́run. bàbá ohun tí àwọn èèyàn máa ń sọ ni pé èèyàn ní ti kóòtù dé kó ṣọ̀rẹ́ ẹni tó rán ilé ẹ̀wọ̀n bí èèyàn bá dé táwọn kan tó ń gbà yẹn pé bí tó lọ yẹn bí wọ́n bá fílẹ̀ gan àwọn á tún ràn padà ni eléyìí sì tó ti wá dé yìí nípa èèyàn ránró kí lẹ fẹ́ sọ lórí eléyìí sà. Kò ní méjì kó òun ò nídìí láti aró òun ò nídìí láti gbẹ̀san padà nígbà tó náà bá ti kóyàn jọ Ọlọ́run rọba ẹlẹ́san. Àwọn ọmọ yẹn ni kó gbélé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run pé kó fi gbogbo ẹ̀ fún kò nídìí àti gbẹ̀san padà. Bàbá Ìjẹ̀ṣà nídìí àti gbẹ̀san padà kó gbé gbogbo wọn lọ́wọ́ Ọlọ́run. Ṣé ẹ gbọ́? àgbọ̀yé sà àwọn àmì sà àgbọ̀yé. Ọlọ́run ni adájọ́ òtítọ́ ìdájọ́ Ọlọ́run ló lágbára ju ti ayé lọ. tó bàbá. hello sir wọ́n ti máa ń sọ pé ẹ̀sà wọ́n máa ń sọ pé tí adájọ́ bá fèèyàn lẹ̀ tí ò tẹ́ àwọn tó fi pa wọ́n tí ò tẹ́ wọn lọ́rùn wọ́n á tún àpì ìjẹ́ rínú rẹ pé àwọn tó ti rìn lẹ́wọ̀n wọ́n tún lè lọ sí ilé ẹjọ́ pé ní tó ṣẹlẹ̀ yẹn àwọn ìgbà. Gbọ́ bá lọ àpìlì wọ́n máa fèèlì ni Ọlọ́run ti ṣe ìyanu nǹkan tọ́lọ́run bá ti ṣe Ọlọ́run ló gbé bàbá Ìjẹ̀ṣà jáde àti sọ tó nǹkan tọ́lọ́run bá ti ṣe kò sí nǹkan tí ọmọ aráyé kan ò lè yí padà èrò ẹ̀dá fún ni wọ́n bó ṣe sí nìyẹn. bàbá àdúgbò a máa rí báṣà. kò sí wa mo sọ pé wọ́n máa rí ìṣẹ̀ pé kó gbàdúrà ràn án lọ́wọ́ pé aráàánú gbà ọ̀tá náà fàdúrà ràn án lọ́wọ́ bó ṣe bí nìyẹn. ẹni kọ́ sí ọ̀parí sí tán fi sílẹ̀. ó dẹ̀ tí wàá ràánú gbà báyìí. bẹ́ẹ̀ ló ti rí àti sọ nǹkan tọ́lọ́run bá wa sọ pé ká ti sọ tẹ́lẹ̀ kí wọ́n fi sílẹ̀. so bó ṣe bí ẹ̀dá ló ń kánjú Ọlọ́run kì í kánjú. ẹ̀dá ló ń kánjú fúnádì sàn bẹ lọ́wọ́ Ọlọ́run. bẹ́ẹ̀. àgọ́ tí sà rẹ́kọ̀dì. wá orúkọ mi ni Ògúnbánjọ Olúwakáyọ̀dé tí gbogbo àwọn èèyàn máa ń pè ní Mr Soundtrack àwọn kan máa ń pè mí ní Pastor Jerosi pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà. Jerosi yẹn ni lèmi mọ̀ dáadáa mo rí pé ẹ̀rín lẹ́rìn yìí ayọ̀lélẹ́ yìí inú yín dùn gan rẹpẹtẹ. Etí tó bá gbọ́ àlọ́ láti gbọ́ àbọ̀. wàláì. ìgbà tí àwọn kan bẹ̀rẹ̀ sí ń gbé pé wọ́n fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ mo bọ́ síta mo jẹ́ kọ́ mọ̀ pé irọ́ ni o wọn ò tí ì fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. ṣùgbọ́n mo wá láyọ̀ láti sọ fún gbogbo ọmọ Nàìjíríà léni pé Lárewájú Omínká gúdúgúdú bàbá kí ọ̀jẹ̀ gbọ̀ngàn jọbẹ̀ oògùn ọ̀dàmọ́lápá forúkúrò rí ọ̀tàkàkà ọ̀run èdè kíkan ló kọ́ pa àjàǹpàtì ẹrù tí ń fi mọ́ lògbòlògbò bàbá Ìjẹ̀ṣà Láre Omíyínká wọ́n ti filẹ̀ ní ìní 14th of November 2025. àdúpẹ́. ǹtẹ́ bá gbọ́ lẹ́nu tèmi confam. ṣé ẹ ti bá bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ ó ti bẹ́ẹ̀ ti jọ sọ̀rọ̀. mo ti bá bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ àti sọ̀rọ̀. so moving forward. kódà mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn rẹpẹtẹ gan. màá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi Yomi Fabiyi. You have done a very wonderful job. Though kò sí Nàìjíríà báyìí Yomi wà ní London báyìí. So mo dúpẹ́ lọ́wọ́ Yomi Fabiyi. Bàbá wa Onírìṣà. kábíyèsí o. lọ́wọ́ yín sà gbogbo ọmọ Nàìjíríà pátápátá dúpẹ́ lọ́wọ́ yín then all the leaders in Lagos State látòrí bàbá wa His Excellency bàbá wa Babájídé Sanwó-Olú àdúpẹ́ lọ́wọ́ yín sà thank you very much anyway ìrìn àjò ẹ̀dá mo kọrin kan sínú sinimá kan nígbà kan mo ní ìrìn àjò láyé yìí o báwo ṣe rìnrìn àjò ẹni kò yé ni ìrìn àjò láyé yìí o ìrìn àjò ẹni kò yé ni ẹni tí sátán ló ń gba ìlú láti máa kọ orin kan orin báyìí pé ojú gbogbo ayé ojú gbogbo òrìṣà ojú gbogbo ayé lọ ojú gbogbo òrìṣà Ọlọ́run tí Ìjẹ̀ṣà ń sìn ojú gbogbo ayé lọ. Yeah, congratulations my brother Ọlárewájú Omíyínká bàbá Ìjẹ̀ṣà. àwọn workers tó wà ń bẹ̀ tí mi ìbá fi kún wọ́n lé ní 8,000 ẹnìkan ṣoṣo ló lè ronú bẹ́yẹn o
going forward. Cinema ń bọ̀ lọ́nà ni because ìrírí ayé kìntì ni ó ti pa ọgbọ́n ló máa fi ń kọ́ and ẹ bá rí i pé àtìgbà tí mo ti ń grant interview mi ì bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ pé èèyàn kan lọ́yàn kan níbi kan èèyàn kan lọ́yàn kan lọ́sibí kan no béèyàn máa ṣe ìrìn ẹ̀ ó ti wà ní ibi ṣùgbọ́n kọ́lọ́ ń jọ kọ́lọ́ máa ṣọ́ ìrìn àjò ẹ̀sẹ̀ wa that's just all. Ẹ wá sọ kí ni kọ́lẹ́ kan I know Baba Ijesha is coming out in a great way and I'm sure people will be amazed and they will be marveled seeing what will happen. Ẹ sọ kí ni kọ́lẹ́ kan ẹ ní wọ́n ti lé kó nu kíní kan kò sínú ẹgbẹ́ kan mọ́ kò ṣe kíní kan mọ́ wọn ò ní pèsè ìyẹn ń kọ́ sà. No kò séèyàn kan tó pè mí pé àwọn lè ṣùgbọ́n ẹ mọ̀ bọ́n ṣe gbéǹgbà yẹn náà pé Baba Ijesha ó ti jáde igbá kan àwọn kan ẹsẹ̀kẹsẹ̀ mo àtàkùnà ẹsẹ̀ pé kò tí jáde o èdè tó jáde sí ìfàmì bọ́tà kò tí jáde nígbà wọ́n sọ pé àwọn ti kúrò ní industry igbá kan àwọn kan so gbogbo yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ if people to use Baba Ijesha people like wọ́n ní téèyàn bá ṣubú èèyàn máa ń tún ẹrù ẹ̀ dì ní. So and ilé ayé àwa jagun ni so Ọlọ́run ṣàánú gbogbo wa. adúpẹ́ lágbàgbà ogun tí ó ti ṣẹ́ kò ní. gbogbo wa la mọ̀ bí tí obìnrin bá bímọ gbogbo wa la mọ̀ pé. Congratulations to Baba Ijesha kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí kò kí ń lópin Baba Ijesha ti padà jáde nínú ibi tó fi wọ́n sí gbogbo abiyamọ ayé ọmọ ẹ̀ ò ní wẹ̀wò gbogbo ọmọ bí ayé ṣe pẹ̀lú ògbọ́nà àpadà sí abúrú kò ní báyìí ẹ tó ti ń gbé tatẹ́lẹ̀ ò ní gbénú ẹ̀wọ̀n gbogbo ojú tó ń wò mí ojú yóò ní fọ́ etí yóò ní di pẹ̀lú ògbọ́nà abúrú ò ní ṣe yín wọ́n ti fi Baba Ijesha lẹ̀ bẹ́ẹ̀ yìí o seriously congratulations to all of us seriously congratulations to all of us fún gbogbo àwọn tí inú wa dùn congratulations àwọn tó dẹ̀ fún díẹ̀ káàtó fún náà tó jẹ́ pé àwọn náà dùnnú àtúnkí àwọn náà congratulations ìwọ abúrú tó Baba Ijesha kò ní bá èmi kò ní bá ojú tó wò mí pẹ̀lú ògbó náà ìbànújẹ́ òní jẹ́ tẹnì kọ̀ọ̀kan ó ti wá ń dá kò dá mọ́ kò ní ṣẹlẹ̀ sí inú ọdún yìí pẹ̀lú ògbó ọdún ti ń parí rẹ báyìí o pẹ̀lú ògbó náà ní parí ẹ̀ sínú ẹ̀wọ̀n ọdún ti ń parí rẹ báyìí o pẹ̀lú ògbó náà ní parí ẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n ní parí ẹ̀ sórí seatbelt pẹ̀lú ògbó náà abúrú òní ṣẹlẹ̀ kọ̀ọ̀kan tó bá wò yìí ẹ bá mi share fídíò yìí kẹlẹ̀ bá mi like kí gbogbo ojú lè rí ipò Baba Ijesha ní kíni ó ti bọ́ta báyìí ó ti lò báyìí ó ti bọ́ta wọ́n ní kò ní jáde ó padà ṣe kí ló padà jáde báyìí Ọlọ́run o ọba láàánú ṣíjú àdúgbò ogun wa ìta máa ṣe tó fi máa rán ọ lẹ́wọ̀n ọlọ́mọdé kò ṣẹlẹ̀ sí wa ìta máa ṣe tá máa rí kú òjijì kò ní ṣẹ̀jẹ̀ ní kọ̀ọ̀kan wa Baba Ijesha jáde báyìí o pẹ̀lú ògùn Ọlọ́run ó ní padà síbẹ̀ gbogbo tó tó wò mí pẹ̀lú ògùn Ọlọ́run ní padà sínú ẹ̀wọ̀n ó tún wá dà kò dá mọ́ kò ní ṣẹlẹ̀ sí ẹ bá mi share fídíò yìí bẹ́ẹ̀ tí wọ́n wo fídíò yìí ẹ bá mi share ẹ bá mi like kí ẹ bá mi comment ìbànújẹ́ kéré tóbi kò ní wọlé tọ̀ yìí kò ní wọlé tìyà kò ní wọlé tọmọ kò ní wọlé tọni kọ̀ọ̀kan àmì ojú òní tiwa. ọmọ kan ni wọ́n ló dóòyàn dídò yìí ò sì jẹ́ túmọ̀ sáwa wọ́n ní ọpọlẹ́rìn nígbà lé ó lè wọn ó tó mú lọ́ọ̀yà rẹ̀ wá ní jẹ́wọ̀n ọ̀nà pọ̀ wọ́n ní kí la ikó bírèkì ẹ̀ lọ́dọ̀ àwa òṣèré gbogbo nǹkan bá ní sowápọ̀ látàwọn obìnrin tẹ́ ẹ bá sì kíyèsí ẹgbẹ́yìn a máa dá fún kò sóbìnrin òṣèré tó ṣe pàtàkì lóde òní tí ó pè wọn òfò kàn díhùn rí nínú ẹgbẹ́ mi ò rí tó wá dogun lọ́mọ ìbáṣẹ́ ìlọ́tọ̀ ẹ̀wú ẹ̀ pariwo ẹ̀ wọ́n á dọ́gbọ́n fún ó dùn yàn púpọ̀ mo sì mọ̀ pé ẹ̀yìn ẹ̀ ò lè dáa fún wọn sọmọ ọlọ́mọdé lẹ́wọ̀n torí kíni tí ì sì ṣe pé ẹ̀jọ́ ṣe dáadáa fúnra yín rí eré ni àwàdà ni eré ni àwàdà mo sì pé lédi yẹn mo ní ó jọ ọmọdé ni ẹnu wa lóòótọ́ ẹ lè ti lówó kéèyàn ọmọ jẹun lójúmọ́ ní bàbá not how well not how far but how well àbọ̀láṣà tá ìfẹ́ gbọ́dún má dàrú rẹ̀ sí délé òdúlé o onídélé òdúlé náà ò jẹ́ bá ń sọrú ẹ̀ ọ̀dà jẹ́ ń sọ tí mò ń fẹ́ mo ní Yọ̀mí Fábíyì tẹ́ ẹ fẹ́ mú tiẹ̀ mọ́ mo ní kódà alátòṣe ni
ìsúwísí alátúnṣe onírọ́ ọlọ́kan náà ni wọ́n mo lọ́dà mo fi ọgbà gbogbo ẹ̀ pátápátá ó ní ẹ máa gbọ́ àbá ẹjọ́ ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ mo nínú ọkọ̀ ni mo wà ní òní lórí tẹ́ ń bá ń sọ ni ṣe bẹ́yìn náà bó. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.